ọlọ́run fi Sheikh Adam kólú àwọn ẹni àná tí wọ́n ti lọ. Bàbá kòkè ó kò béèrè àfáà ni wọ́n. Bàbá wa Tajul Adabi àfáà ni wọ́n. Bàbá Tajul Mumini àfáà ni wọ́n. Bàbá wa ní Soro àfáà ni wọ́n. Bàbá wa ní Sakama àfáà ni wọ́n tí wọ́n sì wà láfàtírà. Gbogbo àwọn táwí gbogbo wọn ní kí wọ́n ní tírà tí wọ́n tiẹ̀ kọ. Ṣùgbọ́n kí ló dé tó wọ́n pé Sheikh Adam ju gbogbo wọn lọ. Inna مثل عيسى عند الله كمثل آدم. àjọ ni wọ́n dá sí Sheikh Adam la tó fi rí bá. Àjọ tí wọ́n wá dá sí wọn la àwọn tó bí wọn lọ́ọ́ rà kalẹ̀ àti bàbá tó bí Sheikh Adam àti ìyá tó bí Sheikh Adam wọ́n rà kalẹ̀ ni mo wà wájú bàbá wa dáńbọ̀rọ̀ nù. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أنت ربي لا إله إلا أنت الله أكبر خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر من صنعت وأبوه لك بنعمتك علي وأبوه بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت آمين يا الله. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. طيب القلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور الأبصار وديائها ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين. mo fi àwọn gbólóhùn tí mo wí hùn mo fi kí gbogbo àwọn àgbàlagbà bẹ́ẹ̀ láti rí ẹni tí a ní tí a mọ ìwọ rẹ̀ tí a mọ iyì rẹ̀ tó jẹ́ pé tá a bá tó sáfù wọn ní àwọn mọ̀rọ́hìl tí wọ́n ń pè àwọn èèyàn yéèyàn sí nínú ayé ń lọ bí ọ̀nà bíi 5 sí 6 a mọ̀ rí àwọn kan wọ́n mọ̀ pera wọn ní October a mọ̀ ra wọn Gawthul Agyaf èyí tó jẹ́ ọba àwọn òun náà ní Fardu Jami Yakumullah. ó dà wọn ní Sufi ní inú ilé ọ̀tọ̀ ní òkìkí ọ̀tọ̀ ní ìràwọ̀ ìyẹn lè jẹ́ àfa àgbàláyé tí ó mọ̀ pàṣẹ nulẹ̀ tọ́lọ́hùn níbùn lókìkí Mawlana Sheikh Ibrahim Niyas radiyallahu ta'ala anhu bí wọ́n ti jẹ́ àfa tó tí wọ́n lámìka ní gbogbo àgbáńláyé tó àwọn tí wọ́n jọ ń pàdé ní adéra wọn wà Ọlọ́run bó Sheikh Ibrahim ní òkìkí kò bá wọn tọ̀ ń lókìkí ṣùgbọ́n Sheikh Ibrahim náà ní sọ pé àwọn eléyìí ń kọ́ wọn yìí ṣe àfa ìní àfihàn ṣàdúrà ní gbogbo ìgbà fún bàbá wa àgbà Mawlana Sheikh Saleh Alimi Janta radiyallahu ta'ala anhu. ipò kan náà ni sáfù kan náà ni wá pẹ̀lú Sheikh Amira Tijani sáfù kan náà ni wá pẹ̀lú Sheikh Ibrahim Niyas pẹ̀lú Sheikh Abdul Qadir Jilani wa Keilani radiyallahu ta'ala anhu. kíkí wọn mo fi kí o gba àwọn erugun mẹ́rin tọ́lọ̀ fi sọ Ìlọrin ní okòórí èmi ò fọ́ọ̀lù sí kan ìwọ náà fọ́ọ̀lù sí kan bàbá àgbà Sheikh Muhammadu Kamaluddin Al-Adabi rahimahullahu ta'ala. bàbá àgbà ní Àgbàjì rahimahullahu ta'ala. bàbá àgbà ní Àgbàrgìdọ́mà rahimahullahu ta'ala. àti Mawlana Sheikh Adam Abdullahi Ali Olori rahimahullahu ta'ala. mo ti dákọ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n dákun gbogbo àwọn táwọn ń kalẹ̀ láwọn àfa ìṣẹ́jú 5 fún mi ó sì kù ṣẹ́jú bíi 3 àtàbọ̀ mo kí àfa wa tí wọ́n kó wa jọ ní ìní yìí Ànábì ní inna minal asma'i musammayati atharuha ó kọ tí wọ́n bá sọ ọmọ ọgbọ̀rọ̀ mọ́ lápánu gbèsè ayé ọmọ ni nígbà tá a wà ní Èkó àwọn tá a jọ wà papọ̀ náà ni ó kọ tí a máa ń pe àfáwà Ismail nígbà náà òun náà ni olórí 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 ẹ wá wo ibi tó lórí tó gbé wọn délé nìyí ilé yóò fi so kọ tí yóò bá máa pe ọmọ tí wọ́n bá pè ń yanu tí bá ń yanu kalẹ̀ sẹ́mi pé ó kọ́ ọ́rọ̀ nù ọ̀dà kínyàn jó kọ́ tó dáa mo kí àwọn àfáwà Ismail mo kí gbogbo ẹ̀yin bàbá wa yányán mo kí àwọn afáwa Mulku Suleiman mo kí Allahu Mojud mo kí gbogbo ẹ̀yin bàbá wa yányán ẹ̀dá kẹ́ má bínú torí ìjọba àkókò ni wọ́n lànà bí jòkóńjọ kan. sallallahu alayhi wa sallam. Abubakar wa ń bọ̀ wá Ànábì dìde òkì ojoko ó ṣe sáà Umaru ń bọ̀ wá Ànábì dìde òkì ojoko ó tún pẹ́ díẹ̀
Sayyidina Ali náà tún dé Ànábì dìde ọba àbáwọ́ ọ̀họ́gẹ̀ ojúkó ẹni tó sì ní ti jújù nínú àwọn sàábé oní Sayyidina Usman wa ń bọ̀ wá Ànábì ti gbúrò pé Usman ń bọ̀ wá Ànábì wá dìde kó láyé rẹ̀ Ànábì wá lọ pàdé rẹ̀ lójú ọ̀nà ó wá dì mọ́ Sayyidina Usman ọ̀họ́gẹ̀ Ànábì wá ní ibi tí mo jòkó sí ibẹ̀ ni ó wá jòkó sí wọ́n wá parí ìjòkó Umar wa ní fidauka ummi wa abi Ànábì èwo lórí tó fi ṣe gbélé yìí Ànábì níbẹ̀ ni ọmọ mi wà lọ́dọ̀ Àlí tá lè yanjú rẹ̀ àbúrò rẹ̀ nu ọmọ mi méjì ló wà lọ́dọ̀ Usmanu tá Usmanu bá mi yanjú awokúlé tèmi ní tọ́jú awokúlé tiwa náà ni bàbá alága kan tọ́jú. Allahu akbar. mo kí yín púpọ̀ o ọlọ́mọṣẹ́ àjẹ́ àárín pẹ́. Àmín. mo kí àwọn àgbà ní inú ilé mo kẹ́ni tí ń retí pé kọ̀pọ̀rọ̀ mọ́ dakọ̀ mi ń bí ilé nìyí kódà mo kẹ́ni tí ọ̀pálẹ̀ mọ́ pé kò ní dakọ̀ mi ń bí ilé nìyí ní kíkí tá a mọ̀ kíra pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ayu alifakhiru ja'alan bin nasab. Oya. أيها الفاخر جهلا بالنسب مولانا شيخ آدم رضي الله تعالى عنه àti مولانا شيخ Zazili tí wọ́n ní kí n sọ̀rọ̀ ń pa wọn àpèjúwe wọn ó dàgbé jẹ́jẹ́ àpèjúwe ayé Al-Qur'an tó sọ pé inna masala Isa inda Allahi kamathali Adam khalaqahu min turab bí wọ́n yẹ pé kí ó sọ mọ́ alájà Ádámù lẹ́nu thumma qala lahu kun fayakun inna masala Isa inda Allahi kamathali Adam. Sheikh Adam wá ayé rẹ̀ àwọn àfáà ti lọ ṣáájú Sheikh Adam Ọlọ́run fi Sheikh Adam kọlu àwọn ẹni àná tí wọ́n ti lọ bàbá àkókè òkò béèrè àfáà ni wọ́n bàbá wa Tajul Adabi àfáà ni wọ́n bàbá Tajul Mumini àfáà ni wọ́n bàbá wa ní Soro àfáà ni wọ́n bàbá wa ní Sakama àfáà ni wọ́n tí wọ́n sì wà láfàtírà gbogbo àwọn táwí gbogbo wọn ní kí wọ́n ní tírà tí wọ́n tẹ́ kọ ṣùgbọ́n kí ló dé tó ìpè Sheikh Adam ju gbogbo wọn lọ inna masala Isa inda Allahi kamathali Adam. àjọ ni wọ́n dá sí Sheikh Adam la tó fi rí bá àjọ tí wọ́n wá dá sí wọn la àwọn tó bí wọn lọ́rọ̀ àkàlẹ̀ àti bàbá tó bí Sheikh Adam àti ìyá tó bí Sheikh Adam wọ́n rà àkàlẹ̀ ni mo wà wájú bàbá wa dáńbọ̀rọ̀ nù kò ju bí ọ̀sẹ̀ méjì lọ sísìnyí mo wá bí wọ́n léèrè pé à máàlìmù sílámù ń pè wọ́n lé máàlìmù kí ló tọ́ pé ìṣe mùdírù yìí pọ̀jù ní ẹ̀mí yín wọ́n wá ní ntí mo fẹ́ fi hàn ọ́ yìí àwọn ọmọ mi nìkan ni wọ́n mọ ẹnìkan kan ọ̀mọ́ èmi àtàwọn khalifa ní Sakama lájọ wa ń bẹ wọ́n wá sí Kùránì wọ́n wá mú rìsálà kan jáde mẹ́ báyìí wọ́n wá ní kí n ka rìsálà mo wá kà á ìgbà tí mo kà á tí wọ́n ní kí n tú mo wá tú so tí wàá gbọ́ ibà mi náà ó ti wá yé mi yẹn wọ́n ní lẹ́yìn bàbá àwọn tó bí àwọn lọ́mọ àti ilé alimi táwọn gbà fún kò sí àfa àgbà táwọn lè sọ pé yẹ́sà àfa àgbà ní lẹ́mí àwọn tó Sheikh Adam. inna masala Isa inda Allahi kamathali Adam. ẹ wá wo látọ̀lọ́ ń ṣe fún Sheikh Adam min ba'dil ilmi ẹ mọ̀mọ́ pé àfa ni wọ́n kọjá bẹ́ẹ̀ nígbà tá a lọ Ngala wọ́n pàdé professor kan wọ́n ń pè ní Abubakar ń kọ́ wa ní Turku Bath ìní ń kọ́ wa àwa sì ní àwọn ilé kan tá a ti máa lọ sí kásá ti máa lọ katira níbẹ̀ torí àwọn ọmọ bẹ̀ wọn ẹ bá ti rá àwọn ọmọ kéèké wọn fòfáàsù ni wọn àtàwọn obìnrin wọn ti Àkùránì àwọn wọn sì mú níbi kéwú àwọn àbí àwọn katira lọ́jọ́ náà professor wa dé wa wọlé tó wá ní ibẹ̀ ọwọ́ kí wa tán ìwà ń bí ó ń kálukú wa léèrè pé ilé kéwú ni wọ́n ti parí ilé kéwú ni wọ́n ti parí ilé kéwú ìbátan kàn mí ó sì jòkó rẹ̀ ni mo wá ní Markaz Ta'lim al-Arabi ọkọ bí mi lè rí pé sí mo ọmọ Sheikh Adam mo ní bẹ́ẹ̀ ni ó lọ́mọ bó ni mí mo lọ́mọ lọ́rin ó wá wọlé ó wá kó àwọn aṣọ tó da wá kó fún mi àti fìlà. Allah. ni wọ́n sọ pé Sheikh Adam ẹ̀yin tẹ́ wà ní ọ̀dọ̀ wọn bẹ̀ ẹ̀ lè mọ iyì wọn táwọn wà ń bí yìí. torí gbà tó ń wo ṣe dòkítọ́rà ọ̀hún Sheikh Adam ló ń mú pé kóun ò fi ṣe ó ní wọ́n ti wá máa ń sọ̀rọ̀ kan ti pé òun máa ń bí ọ̀rọ̀ dànù pé ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ pa Sheikh Adam ni ó wà tún kéwké ní Markaz ó ń tó ń bá dọ́dọ̀ Musirifu òun ní Aziari tó bá kọ́ bọ̀ ní òní rárá lọ tún tán gbà òun wá katira fáwọn aṣọ ẹgbẹ́ níbi tó wá dé yìí àfi kó wọn padà sínú ilé Sheikh Adam òun wá Markaz nígbà tó wọn dé Markaz tó wọn wọlé àwọn ọmọ ibtidai tí wọn ń kọ́ wọn kéwọn lọ́wọ́ yìí tó wọn fi ṣe báṣu wọn ń kọ́ wọn lọ́wọ́. Allahu akbar.
Sheikh Adamu lọ́wọ́ adé tí wọ́n wá pín yẹn náà ta lé nìyí níbi àìmọ̀ yìí wọn. Ibi tó ti pinlẹ̀ Ìlọrin yìí náà ló ti pinlẹ̀ nígbà tá a máa ń kọ́ báàsì lọ́wọ́ ẹni tó jẹ́ mùsírìfù mi ń sọ fún mi pé tẹ́rí ibú ọba pinlẹ̀ láyé Ìlọrin ni ó ti pinlẹ̀ nínú Jáfa. Tẹ́rí ire náà ọba sì pinlẹ̀ láyé Ìlọrin ni ó ti pinlẹ̀ ní Jáfa. Ọwọ́ amúta alákọ̀ọ́kọ́ wa òun náà ni bọ̀dá wa tí gbogbo wa ti mọ̀. Ó sì mọ ẹlẹ́ẹ̀kejì náà wá mo wá dákẹ́ báyìí ó ní gbogbo àwọn tẹ́rí tí ń bú Sheikh Adamu lé nìyí Ìlọrin náà lẹ ti pinlẹ̀ rẹ̀ níjọ́ tẹ́ ẹ bá mọ bàbàrà nǹkan yín ìlà yóò mọ bàbàrà ntẹ́ni wà ká orin o. Ayyuhal fakhiru jahlan bin nasab. Ìwọ tẹ́ ń pè ọ́ láàfáà lé nìyí slọ́ọ̀tì àwọn kan ló ń lò ó àwọn tó bí ọ lè jẹ́ afa àwọn lè mọ jẹ́ afa àwọn tó bí afa Ismail afa ni wọ́n slọ́ọ̀tì ń dá sàláàtì ni Mawlana sí òzásì lílo wọ́n sì lo slọ́ọ̀tì àwọn tó bí wọn káná bá lo ókọ lásán ni wọn ò jẹ́ àwọn tó bí wọn káná bá lo ókọ wọn lásán ni ìjẹ́ afa àwọn kò ní kún tó bó ti kún afa àwọn la fi wé sí òzásì nísìnyí àtẹ̀ní àtọ̀lá irú dáwọ́lá tẹ́ afa òzásì lè gbé wá talẹ́ ní tó lè rí proof wálé nìyí sẹ́ni bí kéèyàn fẹ́ sọ̀rọ̀ kéèyàn ó ra àwọn ọmọ kéwòn kàlùbá yìí kéèyàn tó gbé èló lọ fẹ́ fún wọn náà kéèyàn wá yọ jáde níjà àfa báyìí ó wò pé ṣé mínísítà lélẹ́yìí ni àbólówó lélẹ́yìí mo wá pè wọ àfa. Ayyuhal fakhiru jahlan bin nasab. tẹ́ bá ní oníwàásídà sí òzásìlì ni. Radiyallahu ta'ala anhu. tẹ́ bá ní akọ́mọ kéwúdà sí òzásìlì ni. tẹ́ bá ní àgbọ̀ àfọ̀n níjàlábídà sí òzásìlì ni kí ló tó ipá wà tá a wà lẹ́nu yìí gbogbo fídì yẹn àárín pé. Ayyuhal fakhiru jahlan bin nasab. Ọ̀gá Osufi gbogbo àwọn síkìrì tá à ń gbọ́ lẹ́nu yìí àti ẹ̀rí tuntun mọ́ nísìnyìí gbogbo àwọn tá à ti ń gbọ́ wọn náà ni tẹ́ ẹ bá ń gbọ́ síkìrì wọn nísìnyí ọ̀wá dàbí pé wọ́n tún wà láyé wọ́n tún ṣe é nísìnyìí àbáwọ̀ ẹlẹ́yìn là ń sọ ọjọ́ kan pé àwọn ń lọ ọjọ́ kan wá ń gbọ́ síkìrì táwọn jọ síkìrì la ilaha illallah la ilaha illallah wọ́n làwọn tún wá sọ pé àbáfà wà láyé ni dìsínyìí kò tí dìsínyìí kí ló tẹ́ ipá wa tá a jáfa tá a jọ máa fa àpúrúfù jáfa àmọ́lé ní àfọ̀gùn ayọ́ àlìfáàkìrù jahlan bin nasab innama nasu. ẹrẹ lomi bí jẹ́ àfa bó ti wà lára rẹ̀ tó kò lè jòkó sàárín wá ń bí yìí torí bó ti rí owó tí ń lò ó lówó ore lọ́wọ́ ṣùgbọ́n ó lásọ ore lára kò rí bí ire wo aṣọ náà lọ ẹlòmíì ní mọ́tò kò rí bí gbé mọ́tò yìí náà lọ kí ló fà á ó ti ṣèṣekúṣe tí ò yẹ pé kún ṣe ni níjọ́ la gbẹ́ pé àbáṣà ṣèlú wọn ti hàn mọ́ lérí níjọ́ la gbẹ́ pé Sheikh Adamu wọn ti hàn mọ́ lérí ìjẹkújẹ wo ni wọ́n lọ máa lọ bí tẹnu fowó kalẹ̀. Ayyuhal fakhiru jahlan bin nasab. àbá ni mo pè wá àfa tọ́ pé ìran nìkan ló fi ń púrúfù àwọn mọ̀lẹ́bí mi ẹ̀ mọ́ létí mo ti jáde ni ilé lágbẹ́já mo ti jáde ni tọ́ ọ bá jáde ńláńlá tọ́ ọ bá tá a bá rí mi má tẹ̀kọ́lé ńláńlá tá a ti ń torí àwọn bá rẹ̀ pè ó ńláńlá tá a bá la rẹ̀ bá sáni ọdún máa lè nu. Innama nasu li ummi wa abi. ẹn tá a máa pè ní ọmọ èèyàn láyé ilẹ̀ tó bá jáde ń dilé ìyá rẹ̀ tó jáde lè bàbá rẹ̀ tá a wá yẹ pé èèyàn lélẹ́yìí. Hal tarahum khuliqu min fiddatin. àti Sheikh Adamu àti Sheikh Òzásìlì tàlẹ́ntì dànù gòdì nu wọn àtọ̀kan náà ló bí gbogbo akalẹ̀ lẹ̀ ní táwọn náà di ìwọ náà lè dá láyé tó o bá múra láyé. Am hadid am nuhas am dhahab. Mawlana Sheikh SHANZALI. Radiyallahu ta'ala anhu. ọlọmọsàbà kẹ́ wọn. Àmín. ọlọmọsàbà gẹ̀ wọn. Àmín. ìṣẹ́jú márùn-ún abùfún mi kí n tó wá ní lọ́bì síkìrì mo bá àsìkò jẹ́nu subhana rabbika. Rabbil izzati amma yasifun. Assalamu ala al-mursalin walhamdulillahi. salatu lahi dauma alayka ya SHANZALI salamu lahi dauma alayka hasbunnallah. Salatullahi dauma alayka ya SHANZALI salamullahi dauma alayka hasbunnallah. Salatullahi dauma alayka ya SHANZALI salamullahi dauma alayka hasbunnallah. Salatullahi dauma alayka ya SHANZALI salamullahi dauma alayka hasbunnallah. Salamullahi dauma alayka hasbunnallah. Kufranu rabbi dauma alayka hasbunnallah. Ridwanu rabbi dauma alayka hasbunnallah. alayka hasbunnallah. alayka hasbunnallah. alayka hasbunnallah.
الله ردوان ربي دوما عليك حسبنا الله غفران ربي دوما عليك حسبنا الله. ní orí gìgìrì sẹ̀sẹ̀ wa àwọn tí wọ́n jẹ́ àwọn alákọ̀wé wọn á ní káwọn ó dìde dúró fìṣẹ́jú méjì wọ́n wà ní rest in peace ìjókòó náà ò ní túmọ̀ kankan nafahatan wahidatan wọn ò ní ṣàdúrà fókù wọn ṣùgbọ́n dodo táwọn ó dìde dúró ìka dodo akakulu Allahu mẹ́ta péré ládàtà bá rí bẹ́ẹ̀ kọ́ bá rúhù Mawlana Sheikh SHANZALI kọ́lọ̀ kó bá àṣàlékò ìkẹ́ wọn kó bá àṣàlékò ìkẹ́ wọn bismillahir rahmanir rahim qul huwa Allahu ahad Allahu samad لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد كفوا احد. àwọn bá ti ń kó wájọ Ọlọ́run kó ṣàlékún ìgbàdúrà yín o Ọlọ́run kó má fi yín lẹ́ngbà kan inna a'tayna. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر صل لربك وانحر شانئك والأبتر. Bagba ní Jooro wa ilal amami. Insha Allah. Má jẹ́ bá wọn ké. Àmín. Má jẹ́ bá wọn ké. Àmín. Ìgbé gbàmígbàmí wàhálà yìí pọ̀. Má jẹ́ bá wọn ké. Àmín. Má jẹ́ bá wọn ké. Má jẹ́ bá wọn ké. Àmín. Ìgbé gbàmígbàmí wàhálà yìí pọ̀. Má jẹ́ bá wọn ké. Àmín. Ìgbé kò sówó kò sálàfíà. Má jẹ́ bá wọn ké. Àmín. Ẹ ṣeun, ẹ má bínú, ìsàlẹ̀ àṣà lálẹ́ ànámọ́júmọ́ bàbá balógun àgbà lálànàmú wọn ń bẹ ní ìjòkó, bàbá wa fàgbà wọn ń bẹ ń bẹ. Àwọn ní orí méjì tí a fi ń kí gbogbo títóbi tó wà mẹ́ kọ́dà kò sáyè kíkí tó nǹkan tẹ́tẹ́rẹ́ kankan ò sí mẹ́. So ibẹ̀ ni ẹrú Ọlọ́run tó ń ti lòmí yọ báyìí àwọn onídìí kankan mọ́ngbà táwọn àgbàlagbà ti wà mẹ́. Tó bá rí báyìí à ń lọ́dọ̀ bàbá wa